ولم يجعل له عوجا. الحمد لله والصلاة والسلام على رسول الله وكما بينك وكما بيتو في ديوجو إسا ní àsìkò yìí Islam wa ó bùkátà sí a very deep redefinition and representation. Kí ló fà ní pé à ń gbé lásìkò tó ṣe yí pé ẹ̀sìn wa is highly incriminated. Àwọn èèyàn máa ń fi ẹ̀sùn oríṣiríṣi kan Islam látara máa ṣe incriminate Islam yìí ó mú kọ́pọ̀lọpọ̀ mùsùlùmí kí wọ́n fẹ́ máa fà sẹ́yìn from identifying with Islam and from identifying with what defines Islam. Ẹlòmíì ò tọ́jú all forms of identity tó lè mú àní mùsùlùmí. Ẹlòmíì ò tọ́jú ọkọ. Ẹlòmíì ò ní fẹ́ sọ̀rọ̀ Islam in some cultures where Islam is being discussed. Kí ló fà ní pé torí pé ẹ̀rù kan lè bá táàgò náà ẹ̀ ń bà á. Kò sí ẹ̀sìn kankan tí ó jẹ́sìn tá máa ń fẹnu àtẹ́ lù tó Islam wáyé. Ìyẹn ló bí àwọn tá a fẹ́ tọ́ka sí láwọn posters, àwọn indicators that actually define Islam, that actually define whom a Muslim should be. Tábàtí wàá ra àwọn kìíní ìsàlàyé tí àwa gbọ́ tẹ́yìn náà gbọ́ wa tẹ̀sí gbọ́ yé ojú òní máa tìyàn láti pèrè mùsùlùmí. Kódà ojú òní ẹ̀rù òní máa bá iná mùsùlùmí láti fẹ́ relate máa ta jẹ́ mùsùlùmí. Ọlọ́run tí ó ní wá ó ṣàlàyé fún wa láàyè kan nínú Quran Suratu Yunus àyà ẹlẹ́ẹ̀kọkàndínlógójì ibi tó lọ́rọ̀ tí ń sọ fún wa pé a'udhu billahi minash shaitani rajim bal kadhabu bima lam yuhitu bi'ilmihi wa lamma ya'tihim ta'wiluhu. Ọlọ́run ní kadhabu àwọn tí Islam òye àwọn tí mission náà bí òye kadhabu bima lam yuhitu bi'ilmihi wọ́n pè ní irọ́ ẹni tí mọ̀ wọn ká wọ́n pè ní irọ́ ntí òye wọn ò ká walamma ya'tihim ta'wiluhu wọ́n pè ní irọ́ ntí àlàyé rẹ̀ tí ìdíwá bá wọn. That is the very perfect example that I cite for how some people choose to incriminate Islam and the Muslims as good away. Ìyẹn ló bí irú àlàyé tí a sì ń ṣe. Àwọn èèyàn ó máa sọ ọ̀rọ̀ òdì ọ̀rọ̀ kọ̀bákùngbé wọ́n ń sọ sọ́lọ́hun wọ́n ń sọ sànàbì wọ́n ń sọ sí àwọn tá a jẹ́ mùsùlùmí bá torí pé nǹkan kan bẹ tí mùsùlùmí kan ṣe táwọn ò gbọ́yé tàbí tí mùsùlùmí kan ṣe tó ṣe láṣìṣe wọ́n wá bí lè pé tó fi lè mùsùlùmí ṣerú nǹkan báyìí àwọn àti pé Islam rẹ̀ must have ratified that tí ò sì rí bẹ́ẹ̀ pàápàá. Eléyìí jẹ́ nǹkan àkọ́kọ́ tó call for this redefinition and re-representation of Islam. Báwo jù lásìkò tí a bára wa yìí èyí tó prompt wa láti fẹ́ ṣàlàyé what are those indicators that should define and portray whom a Muslim should be. Ó ní ọ̀rọ̀ Ànábì wa sallallahu alayhi wa sallam àti àbúrò tí wọ́n gbà wá àdìsí ẹ̀mẹ́ nínú Sahihu al-Bukhari wọ́n ní Ànábì sọ yí pé sallallahu alayhi wa sallam sayati ala nnasi sanawatun khadda'atun. Ànábì ní ń padà bọ̀ wá sórí àwọn ará ayé kò sọ fún padà bọ̀ sórí àwọn mùsùlùmí nìkan ó ní sayati ala nnasi sanawatun khadda'atun. Àwọn ọdún ẹ̀tàn àwọn àsìkò ẹ̀tàn àwọn ìgbà ẹ̀tàn kí ni ó mọ̀ ṣẹlẹ̀ ń bẹ̀. Ànábì ní yusaddaqu fiha al-kadhibu. Lásìkò yẹn àwọn èèyàn wọ́n mọ̀ gbà lódodo òpùrọ́ ó sì wọ́n wà láwùjọ wa dáadáa tó pọ̀ gan-an kódà from among those who refer to themselves as scholars tó sì pé tó máa lanu báyìí tán sọ̀rọ̀ ìrọ́ náà pamọ́ ìsìlámù ẹ̀sẹ̀ wọn. So àwọn èèyàn àmọ́ gba òpùrọ́ gbọ́ wọ́n ní òní sòdodo ọ̀rọ̀ wa yukadhabu fiha sadiqu wa yukadhabu fiha sadiqu. Ẹ máa jó lódodo tó ń gẹ́ pò ń gẹ́ ló ń preach sí ti Islam jẹ́ gangan ayé wọn sọ́gbà àwọn Bin-Laden àwọn èèyàn Yusuf ni àwọn èèyàn Boko Haram ni wọ́n máa pe olódodo lópùrọ́ wa yutamanu fiha al-kha'inu. Àwọn èèyàn máa repose confidence in a traitor in a non-traitor entertainment ní oúnjẹ àmbá ayé ó sì máa gbàgbọ́ wa yukhawwanu fiha al-aminu ẹni tó jẹ́ the trustworthy fellow ẹni tá a lè fọkàn tán tá a lè gbà pé léyìí should give us the stuff we want ayé ó sì máa kẹ́fín sí lásìkò tí a wà yìí a sì ti wà náà àsìkò yẹn o. Ànábì wa sọ èyí tí ó burú jù sallallahu alaihi wasallam ó ní wa yantiqu fiha
ar-ruwaybidatu ó ní ẹni tó ṣe yí pé ọ̀rọ̀ ayé ara ẹ̀ gangan òye yóò sì máa sọ̀rọ̀ bismi hadha din lóko ẹ̀sìn wáyé yóò máa sọ̀rọ̀ bismi rasulihi sallallahu alaihi wasallam yóò ló ń sọ̀rọ̀ pé òun sọ̀rọ̀ nípa ànábì yóò máa sọ̀rọ̀ pẹ̀lú pé òun sọ̀rọ̀ difa'an an shakhsiyati rasulillahi sallallahu alaihi wasallam yóò ló ń sọ̀rọ̀ ẹni tó fi defend personality ànábì sallallahu alaihi wasallam tẹ́kùn ń gán sí kò agolo tí ò ká sóró ni yóò máa sọ̀rọ̀ ar-ruwaybidha ìgbà táwọn bí sọ̀rọ̀ the point yìí àwọn sọ àbáwá wò pé àwọn sáà ń bá nàbí rẹ̀ èdè lábàsì ní sọ sáwọn ṣùgbọ́n this ruwaybidha of a thing àwọn ọgbọ́yé ọ̀nà ya Rasulallah wọn ruwaybidha ta ni ruwaybidha àníbi wàá dáwọn ló ní ruwaybidha lásìkò táwọn sọ yìí ar-rajulu at-tafihu ẹni tí ò lásùsí ar-rajulu a non-entity ẹni tí ò lásùsí tọrọ ara yí ara egungun yìí yatakallamu fi amri al-aama yóò sì máa gbẹnu gbogbo àwọn tó ní wọn pé sọ̀rọ̀ ó sì lọ́rọ̀ òye yìí. So this is the situation in which you and I have found ourselves, which calls for redefining and re-representing Islam. Tá a bá ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn mọ̀ rí a ní ọ̀daràn o àwọn èèyàn mọ̀ rí a ní ẹni tí ọ̀rọ̀ ìjọ kan náà bàbá wa kọ́ náà dákun kó jẹ́ adé wọn pẹ́ wọ́n ń recount ọ̀rọ̀ yẹn fún mi personally wọ́n ní ọmọ yìí ẹ máa mọ tẹ́ mọ fi owó kọ àfàtàn pé yín ṣe wọ́n wá ọ̀rẹ́ wọn kan lọ sílé in one of the civilized areas ní Ìbàdàn bí wọ́n sì jọ àwọn bàbá wa àpilẹ̀ tó máa ń wé aláwẹ̀ kọ́rùn yẹn ni wọ́n fẹ́ràn Ọlọ́run pọ̀ àwọn náà ni wọ́n rí irú wa yìí kọ́nù bá ti dáadáa fún wọn. So wọ́n ní àwọn àdàdúgbò àwọn ọ̀rẹ́ àwọn yẹn àwọn wé aláwẹ̀ kọ́rùn lọ. So àwọn sáré gbọ́n ṣe district wọn every eye was concentrated on him wọ́n sáré pé wọ́n wò wọn ò lè súnmọ́ wọn ẹni wọ́n béèrè pé ẹ̀dàkùn aláàjì sí street olè gbà wọnú yìí wọ́n ní street yìí náà là ń gbà wọlé wọ́n ẹnìkan gbọ́dọ̀ accost yìí àwọn ní àwọn sáà káwọn yẹn wo àwọn ní tó fà ní pé àwọn kan náà wọ́n wúru láwàlé ìtẹ̀wé yìí wọ́n sì wáá fi lù yàn jìbìtì ládùúgbò àwọn àti wọ́n rìpọ́ọ̀tù pé fáwọn ọlọ́pàá pé táwọn bá ti rẹ̀ tó wú láwàlé àwọn tí ọ̀fẹ́ gbọ̀ǹkà àwọn ó gbé lọ sí police station. So this is a situation tí a bára wa lé ní tàbá sọ pàrọ̀ wọ́ ibi lọ tẹ́lẹ̀ mi ò gbọ́ yé example kan nìyẹn. So ilé wa fà kó sí pé àwa tá a jẹ́ mùsùlùmí fúnra wa ẹnìkan ò ní defend ẹ̀sìn wa fún wa o àwọn alápàdà wa máa bẹ̀rẹ̀ àlàyé kí lẹ̀sìn wa jẹ́ kí lẹ̀sìn wa ò jẹ́ ìyẹn ló bí this particular topic tí a coin ni pé understanding Islam. If Islam is to be understood in the way it should, if Islam is to be presented in the way it should, there should be a number of indicators. These indicators ọlá àmọ́ mú kọ̀ọ̀kan tí a fún wọn ṣàlàyé kí gangan ni ẹ̀sìn wa jẹ́ kí lẹ̀sìn wa ò jẹ́. Àkọ́kọ́ àwọn èèyàn kan believe pé wọ́n bẹnu mùsùlùmí mi náà o ipe Islam ẹ̀sìn tó kàn wá láti ibi kan ni ẹ̀sìn tó kọ́ wọ́n design ẹ̀ láyé ń bí tí ò ní connection kankan pẹ̀lú Ọlọ́run nínú sánmà. Indicator àkọ́kọ́ tá a fi mọ̀ pé Islam wa ní indicator sọ ó ní pé Islam wa ẹ̀sìn tí Ọlọ́run design fúnra ẹ̀ ni Ọlọ́run design Islam bil ilani arobani Ọlọ́run ló declare as a religion. That is one. Two, a gbọ́dọ̀ yé wa mùsùlùmí àtẹ̀ntẹ̀ ìsìn mùsùlùmí náà wò wá Islam ẹ̀sìn Ọlọ́run kò kí ń ṣe Mọ́kà ní bad place rẹ̀ ànábì ni wọ́n bí Mọ́kà Islam ẹ̀sìn Ọlọ́run Mọ́kà kọ́ ló ti lálẹ́ wù. Islam is a religious system that was handed down to Muhammad sallallahu alaihi wasallam. Ànábì bá Islam láyé ni ó bá ní heritage ànábì Ọlọ́run kì í ṣe Mọ́kà ni wọ́n ti bí Islam. Ọlọ́run bá likẹ́lẹ́ ní ààyè kan ní Surah Al-Imran. Eléyìí may sound offensive to some cultures, but in wanting to explain what one stands for, we don't give a damn. I want us to do the following. Allah sọ nínú Kùránì pé inna dina inda Allahi al-Islam. Odidi tí ń jẹ́ sìn lọ́dọ̀ wọn Ọlọ́run dájúdájú tí ń jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ wọn Ọlọ́run ọba tó ní wá ní Ìsìláàmù. Wa ma ikhtalafa alladhina utul kitaba illa min ba'di ma ja'ahumul ilmu. Ọlọ́run láwọn tá a dẹ̀ fi tí àránṣẹ́ ṣáájú yín wọn ò padà yapan lórí tí ń jẹ́ the true religion bí kò ṣe lẹ́yìn tí ìmọ̀ tí ń jẹ́ ẹ̀sìn gangan dé wá bá wọn baghyan bainahum wọ́n ṣe lẹ́yìn wọ́n fi dìtẹ̀ láàrin ara wọn ní òjò kí wọ́n rí ẹ̀sìn Ọlọ́run balikiola choose Ọlọ́run ni wa man yakfur bi ayati Allahi ẹnikẹ́ni tó bá ṣe àgbàgbọ́ pẹ̀lú àwọn àmì Ọlọ́run fa inna Allaha sari'ul hisabi Ọlọ́run sọ pé òun yára níṣirò eléyìí ni the first pointer that should define Islam
kí náà ni pé Islam is a divine religion. Ọlọ́run ló ní. It isn't designed by any human being. Èèyàn kan ló design Islam. Eléyìí is a pointer. Ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ another pointer that should help us to re-explain and redefine Islam. Ó ní pé Islam ẹ̀sìn kan ní tó ṣe pé lam yakun ahadun min al-anbiya'i wal mursalina illa wa bihi dana. Kò sí kankan náà Ànábì Ọlọ́run àbí ìránṣẹ́ Ọlọ́run kankan àfi kó ṣe pé ẹ̀sìn yìí ni ó ṣe, ẹ̀sìn yìí ni ó fi sin lọ́hùn. Wa li shara'ihi khada'a àfi kó ṣe pé òfin ẹ̀sìn yìí òun ni ó tẹ̀rí ara ẹ̀ bá. Bí Ànábì Ọlọ́run ni wọ́n mọ̀ yìí pé Ọlọ́run fẹ́ ẹ̀sìn kan rá wọn. Eléyìí jẹ́ kó yíya pé ọlọ́lá ó fi Islam yìí, this ẹ̀sìn yìí pẹ̀lú ọkọ̀ tí ń jẹ́ yìí, ó fẹ́ràn Ànábì Ọlọ́run. Tí ò bá yé wa, this pointer, we can go further in proving pé ìtọ́lọ́run sàlẹ̀sà nìyẹn. Kì í sí pé ó kàn lálẹ́ wò, kí Ànábì ló mú wá. Ọlọ́run sọ láyé kan ní Suratul Baqarah nígbà tó ń sọ ẹni tí ó transpire láàrin Ànábì wa Ibrahim alayhi salam àtàwọn ọmọ rẹ̀ àti tó transpire láàrin Ànábì wa Yakub àtàwọn ọmọ tiẹ̀. Ọlọ́run bẹ̀rẹ̀ sí kàyí pé kálíbà mọ̀ yí pé Islam yìí ṣẹ̀sìn Haúsá kì í sì ṣẹ̀sìn Sokoto, ẹ̀sìn Ọlọ́run. Kódà Islam yìí ṣẹ̀sìn kì í ṣẹ̀sìn Arabo, kálọ táwọn àwọn kan some disgruntled elements in this contemporary society of ours tí wọ́n sábà máa ń sọ. Islam kì í lẹ́tì Ibrahim illa man safiya nafsa. Ẹnìkan ò ní fi ìlànà Abraham lẹ̀ àfẹn tó bá ti go ẹ̀mí ara ẹ̀ parí, àfẹn tó ti sọ̀rọ̀ ẹ̀ di òmùgọ̀. Ọlọ́run ní kí ló fà ní pé walaqad istafaynahu fi dunya. Ọlọ́run láwa láṣẹ Ibrahim lẹ́sà láyé yìí. Wa innahu fil akhirati lamina salihin. Tó bá tún dàlẹ̀ kíámà inú ẹni rìn Ibrahim ó wà alayhi salatu wassalam. Ọlọ́run ní idh qala lahu rabbuhu aslim. That is what we are pointing to. Ọlọ́run ló sọ fún Ibrahim pé aslim, àti pé worship me through a religious system that I have designed for you. Sìn mí, jẹ́ olùjúpájùsílẹ̀ fún mi. Aslim, aslama, yuslimu, islama. Be a Muslim, be submissive. Ó ní Ọlọ́run o, aslamtu li rabbil alamin. Ọlọ́run, Ànábì Ibrahim sọ pé ó ní Ọlọ́run mo ti júpájùsílẹ̀, mo ti jẹ́ Mùsùlùmí fún Ọlọ́run. Wa sọ bí ya Ibrahimu bani wa Yakub. Ọlọ́run ní this particular religious system yìí nígbà tí Abraham ń kásẹ̀ ńlẹ̀ pé ń lọ bọ́ lọ́hùn. Wa sọ bí ha, ó fi àsọ́ọ́lẹ̀ lélẹ̀ fáwọn ọmọ rẹ̀, àwọn ọmọ ẹ̀tí èmi àti ìmọ̀ye tó bí. Wa Yakubu náà tó náà jẹ́ ọmọ Isaaki tó jẹ́ àrọ́mọdọ́mọ Ibrahim, ó náà sàsọ́ọ́lẹ̀ fáwọn ọmọ tiẹ̀ pé inna Allah astafa lakumu dina. Ibi tí mo lọ nìyẹn. A ti rí a mention of Abraham, a ti rí a mention of Isaac, a ti rí a mention of Jacob. Àwọn sọ̀rọ̀ pa a common religious system tó unify àwọn gbogbo àwọn táwọn sọ yìí. Ìlà fi bẹ̀rẹ̀ àyà yẹn. Nígbà tí wọ́n dán wọn ní wọ́n sọ fáwọn ọmọ wọn, Ibrahim sọ fáwọn ọmọ, Abraham sọ fáwọn ọmọ tiẹ̀. Bákan náà ni Jacob sọ fáwọn ọmọ tiẹ̀ pé inna Allah qad istafa lakumu dina. Ọlọ́run ti ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn kan fún yín. Wala tamutunna illa wa antum muslimuna. Ẹ sì gbọ́dọ̀ lọ padà bọ́ lọ́wọ́ àfi kẹ́ wà ní state kẹ́ jẹ́ Mùsùlùmí. So eléyìí ló define Islam as a religion that connects all the messengers of Allah together. Ó kó wọn pọ̀. So ẹnìkan ní sọ pé ẹ̀sìn Muhammadu ẹ̀sìn Arabu ní Islam, a mọ̀ pé eléyìí ọ̀rọ̀ òye kí ẹ̀ náà yẹ kó jẹ́ Mùsùlùmí. Ẹlẹ́ẹ̀kẹta tó ń define àtàfin redefine Islam eléyìí ti ẹ̀kọ́ mọ̀ lásìkò tá a wà yìí torí pé wọ́n ti bàá ló kọjá bẹ́ẹ̀ ni tó bá gbọ́ tí Mùsùlùmí bá kọjá lẹ́gbẹ̀ẹ́ tó ṣe assalamu alaikum àbí tó bá sọ pé Allahu Akbar èrò mọ̀ bá ní nígbà tí wọ́n bá yin òun bọ́ǹbù. Wọ́n ti rí Mùsùlùmí as criminals, wọ́n rí as daredevil criminals. Kí ló fà á? Because of àwọn nǹkan kọ̀ọ̀kan, àwọn nǹkan kọ̀ọ̀kan táwọn kan fi wọ́n dá lọ́rùn síra wọn lọ́rùn. Bismina ló kọ́ wa, wà bismidinina àti ló kọ́ ẹ̀sìn wa. Islam ẹ̀sìn kan tó ṣe pé ya'tabiru safka dima kí ẹ̀ máa ta ẹ̀jẹ̀ lẹ̀ wà izhaqa nufusil bari'a kí ẹ̀ máa gbẹ̀mí àwọn èèyàn tí ó ṣẹ̀. Islam rí sí haraman èèwọ̀. Ẹni tí ń gbọ́ lè má bàa mọ̀ bẹ́ẹ̀ ló ń tẹ̀sìn wa sọnù. O lè sọ pé ẹnìkan, and this is why we want to push away this unfounded claim from some cultures in Nigeria here pé it is in our Quran pé táwọn sọ pé Mùsùlùmí o táwọn fi lè pa Christian kan báyìí wọ́n ní it is in the Quran kí wọ́n kàn fún ní 72 virgins Ọlọ́run kàn fi tá lọ́rẹ́ ni ṣé ìṣòwò lẹ́ka sọ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa yìí pé irú àwọn ọ̀rọ̀ báyìí àwa tá a jẹ́ Mùsùlùmí fúnra wa
we have to hold our scholars by the jugular. Ẹ jẹ́ á dá àwọn àfáà lọ́rùn mú káàdì wọn béèrè ẹ̀sìn gbogbo pé ẹ lọ kó kọ́ ìdá Baghdadi àti ẹ̀yẹ fún àwọn àfáà ẹ má ṣe yun mọ́ ẹ̀pù wọn engage àwọn àfáà wa academically ẹ kó tí a sí ọlọ́run ẹ̀dá àfáà tí a báyìí mú mo gbọ́ wà sí kan tán ní kí á kà á mo rò pé ẹ lè kà á ẹ padà rí pé àwọn tí wọ́n láwọn ń sọ̀rọ̀ bismidi nínà laysu akfa'a lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn kan wò pé káwọn kan máa káàṣì kúrùsì láwọn fi ń sọ táwọn sọ pa ìsìn so Islam ẹ̀sìn wa rí kí ẹ̀ máa tàjẹ́ lẹ̀ irú ohun tó bá rí ọjẹ́ irú ohun tó bá rí ọjẹ́ irú ohun tó bá rí kó o jẹ́ position yẹn náà Islam tó bá pa láìṣẹ̀ even if the person you may have killed is a Christian ìyẹn dáràn lọ́dọ̀ Ọlọ́run kódà téèyàn ní bọ́m̀bẹ̀ tálíkì àmọ́ àbátó Islam tó wá go further in explaining pé al-isa'a ila ghayril muslimina kí ẹ̀ máa ṣàyẹ̀dá sáà àti ìṣe mùsùlùmí wa bi khassatin al-yahud wan-nasara Christians and the Jews kí ẹ̀ máa ṣàyẹ̀ tí ọ̀dá sí wọn jarimatun kubra is a big crime in Islam kí ló já sọ eléyìí ó kọ ọlọ́mọba ló kọjẹ́ ẹni tí ò mọ̀ wá ní sọ tí ò mọ̀ ń pa wa ẹni tí ò mọ̀ ẹ̀sìn wa ní sọ tí ò mọ̀ ń pa ẹ̀sìn wa Ànábì ní man qatala mu'ahidan ẹ máa lọ pa a Christian or a Jew ẹ̀yin náà máa gbọ́ wá o and this is a clarion call to those people who preach in the name of their religion saying all sort of things tí ò tiẹ̀ ṣe tí ò bẹ́sìn wa lọ ẹ̀yin náà máa gbọ́ o Ànábì wa tí wọ́n rán sí wa tẹ́ máa ń pè ní caravan robber lọ́dọ̀ yín Ànábì ní man qatala mu'ahidan ẹ̀ ń bá pa a Christian or a Jew ó kà lé ní ẹlẹ́ẹ̀kejì aw kallafahu fawqa taqatihi àbótí ẹ̀ lọ rán níṣẹ́ tí agbára rẹ̀ ò ká ó di méjì ẹlẹ́ẹ̀kẹta aw intaqasa minhu haqqan àbótí ẹ̀ lọ gba ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ min ghayri tibi nafsi minhu tí ó dẹ̀ dùnmọ́ Christian yẹn nú ó kà lẹ́ẹ̀kẹta Ànábì ní irú mùsùlùmí báyìí fa ana hajijuhu yawmal qiyamah èmi ní ìròjọ́ pàwájú Ọlọ́run kí ẹ tó fẹ́ kànábì ò sí o sallallahu alaihi wasallam bí kálàjì kan jẹ́ commissioner àbí kálàjì kan jẹ́ director of a particular ministry in Nigeria káwọn wá apply fúnṣẹ́ kó a máa sọ wípé ta ló ní kí Deborah apply fúnṣẹ́ iléeṣẹ́ tí ìṣẹ̀lẹ̀ bàbá rẹ̀ kó a ní àgbà tó ń sì ń jálà jí o tó ń jálà já o tó ń dẹ̀bẹ̀ lọ́fíìsì yìí o àwọn ò ní fún ọ́nṣẹ́ bálàjì bá ṣe bẹ́ẹ̀ kálàjà bá ṣe bẹ́ẹ̀ báfa bá ṣe bẹ́ẹ̀ Ànábì ní òun Ànábì o hajijuhu yawmal qiyamah òun ò rojọ́ parọ́ àlàjá yẹn lọ́dọ̀ Ọlọ́run lálìkì àmọ́ ni so eléyìí ṣàlàyé pé àwọn tí wọ́n ń kọ like one animal in human form níjó òní tó ló ń kọ who is this Allah àtàwọn àwọn ìwé ọ̀ràn tá máa ń kọ báyẹn they know nothing about Islam they know virtually nothing about Islam tí ẹ bá lọ jẹ́ yónú mùsùlùmí tó lọ dẹ́mi Christian légbodò tó dẹ́mi Jew légbodò Ànábì ní ìròjọ́ parájọ Ọlọ́run kára lè jẹ́ náà wọ̀ Sumbuwani ẹ wà lẹ́gbẹ̀ẹ́ 72 virgins ẹ dákun ẹjá bẹ̀rù Ọlọ́run ká mọ̀ tá máa sọ ń pa àwọn ẹ̀sìn àwọn èèyàn tẹ́ ẹ̀ mọ̀ ń pa ẹ̀. Bákan náà Islam as a way for its being redefined a gbọ́dọ̀ mọ̀ yìí pé gbogbo nǹkan kọ̀ọ̀kan tí a máa pè ní tá a lè pè ní norms values àtàwọn tá a lè pè ní customs tí yóò bá ti lè bá tọ́lọ́run lọ Islam wọ́n sọ pé ẹ fi lè lẹ́ ẹ máa ṣe mí. This pointer would lead me into explaining pé Islam does not run at a contradistinction to cultural norms and cultural diversity. Kakolo manyu Islam wo takasa. In Islam wo tako no asa ni tó jẹ́ pé ó tako ìjọmọnìyàn. For instance, àwọn tí wọ́n sọ pé no asa àtàwọn tó bá ti bíbejì njo ni when the colonial usurpers. Èmi ko colonial masters so. Colonial usurpers àwọn ajílẹ̀ olùgbà ìgbà tán bẹ́ nbí tó bá ti bíbejì ní Calabar ngba yẹn wọ́n pa wọ́n ni. Wọ́n làwọn òrírí. That is an example. Tàbí náà àwọn àṣà tó ṣe yí pé wọ́n làwọn bímọ àwọn kan ṣe bẹ́ẹ̀ dé sìn in some parts in Lagos tó fẹ́ wọnú Ogun State tó bá ti bímọ káwọn lè bá lè mọ̀ pé ọmọ yẹn kì í sọmọ àlè wọ́n àmọ́ ọmọ tó wọ́n sọ ní odò wọ́n kì í tó bá ti lè léfò kì í sọmọ àlè irú àwọn àṣà burúkú báyìí tó mi bá gbọ́mọ yẹn lọ́nkọ́ ṣé ẹ kì í ya ọmọ tó fi oṣù mẹ́sàn-án rú ẹ kì í ké pẹ̀lú abẹ́ fún lọ́mọ mi àwọn àṣà kásà báyìí ní Islam mọ́ front art tí wọ́n ti lè ṣírú àwọn ilé ń bẹ́ẹ̀. A very good example Amr ibn As torí rọ́tà àwọn ẹ̀tọ́ wọn pa ni wọ́n sọ pé Islam wọ Egypt through the sword èmi ọmọ tán ti rí yẹn ká Amr ọmọ As ńgbà tí Umar dìpọ̀ lọ sí Egypt
ó wá bá àwọn ará Egypt tó máa ń fi odidi ọmọbìnrin sí ọ̀rọ̀ ọkùnrin age 16 or 15 wọ́n fi ń bọ̀rí. ẹ kú ìpàdé òní òwe yìí gẹ́gẹ́ bí a ti ṣe gbà pé ká ṣe ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé mo dá lábàá pé kí ilé kọ̀ọ̀kan kan dá 300 naira. èmi ò fara mọ́. kí ló dé tẹ̀yin ò fara mọ́. mi ò fọkàn mọ́ mi ò fojú mọ́. kí ló dé. igbó tí ó wà ní àyíká wa yìí kí ni wọ́n wà fún. ẹ bá ń bi wọn. tèmi ká máa torí ká máa dàgbọ̀sẹ̀ síbẹ̀ náà ni. ẹ̀yin ò gbọ́ pé ìmọ̀ sáyẹ́ǹsì sọ wípé bàbá da ìgbọ̀nsẹ̀ sínú àwọn odò tí ń sàn yẹn làwọn ẹja máa rí nǹkan jẹ tí wọ́n máa ṣe bọ̀kọ̀ tẹ́yìn ó fi máa rí ẹja pàtẹ́fì tán sẹ́ nínú ìran yín. owó tá a dà tán tọ́jọ́ pé àwọn kan náà ni wọ́n máa kó jẹ. sàkálẹ́nu ẹ èló lowó ọ̀hún. bàbá èmi ò sọ pé n kówó jẹ o. bẹ́ni bá ta ìka sí ọkọ mi yóò padà sí orúkọ sí tẹ̀sẹ̀. bá a para kọ́ sẹ́yà nípa bẹ́ẹ̀ ṣe da ìjọba ẹbí mi ló tàkà àbùkù sí. ṣé ìran yín èèpẹja ni. ẹjọ máa bá a sọ̀rọ̀. pẹ̀lẹ́ o Saka. pẹ̀lẹ́ ọlọ́wọ́ sàánú mi báyìí àwọn arábúlé bọ̀ kó bá mi o. pẹ̀lẹ́ sọ balẹ̀ díẹ̀. pẹ̀lẹ́ o Saka. ṣé a máa ní o ó tàka síbi. òye.